Aláròyé máa wí o. Ọgbà ẹ̀wọ̀n tí mo lọ Lemi àti Idán ti pàdé ká tó bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ pọ̀. Paul ló sọ bẹ́ẹ̀. Àwọn afurasí 4 ni wọ́n ti há sọ́wọ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo lórí ọ̀kan òjọ̀kan ẹ̀sùn bíi olè jíjà, ríra ọjà olè àti ṣíṣe onígbọ̀wọ́ fún olè èyí tí wọ́n fi kàn wọ́n. Nínú àwọn afurasí tọ́wọ́ tẹ̀ wọ́n ni ọkùnrin kan tórúkọ ẹ̀ ń jẹ́ Paul Níwà, ẹni ọdún 57, Sunday Adétóyè, ẹni ọdún 23, àti abilékọ ẹni ọdún 44 kan tó ń bá wọn ṣe ayédèrú ìwé tí wọ́n fi ń ta àwọn ọkọ̀ tí wọ́n bá jí gbé. Kọmíṣánná ìpínlẹ̀ Ondo Abáyọ̀mí Ọládìpọ̀ ló ṣàfihàn àwọn afurasí ọ̀hún ní olú iléeṣẹ́ wọn tó wà lójú ọ̀nà Ìgbàtòrò nílùú Àkúrẹ́ lọ́jọ́ Ìṣẹ́gun Túsídéé ọjọ́ 4 oṣù kẹsàn-án ọdún 2024 yìí. Ọládìpọ̀ ní ẹnìkan ló wáá fẹjọ́ sùn lọ́dọ̀ àwọn lọ́jọ́ 11 oṣù keje ọdún yìí pé àwọn adigunjalè kan gba ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Camry, fóònù Tecno àti $1.5 million lọ́wọ́ òun pẹ̀lú ìbọn. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí ló ní ọwọ́ àwọn padà tẹ àwọn afurasí 4 tí wọ́n jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ Akínsànyà Ṣàráfà Adéníyì tó jẹ́ adigunjalè gan-an tí wọ́n ń wá lójú méjèèjì nílùú Ṣàgámù nípínlẹ̀ Ògùn. Nígbà tí Aláròyé ń fọ̀rọ̀ wá Paul tó jẹ́ ọ̀kan gbòógì lára àwọn afurasí náà lẹ́nu wò, ó ní lóòótọ́ làwọn ọlọ́pàá rí ọkọ̀ olówó ńlá 7 gbà padà lọ́wọ́ òun. Ó ní inú ọgbà ẹ̀wọ̀n lòun àti Adéníyì ti pàdé tó sì jẹ́ pé kété tí àwọn jáde làwọn ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ pọ̀. Ó ní iṣẹ́ ilẹ̀ títà àti rírà lòun yàn láàyò àti pé ọjà lásán lòun rà lọ́wọ́ Adéníyì, ẹni tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Idán, láì mọ̀ pé ọjà olè ló ń tà fóun. Abilékọ tí wọ́n mú mọ́ wọn, ìyẹn abilékọ Sàlámì, nínú àlàyé tirẹ̀ ní iṣẹ́ kọ̀ǹpútà lòun ń ṣe níbi tí òun gba ṣọ́ọ̀bù sí ní Ṣàgámù. Ó ní lóòótọ́ lòun bá wọn ṣe ìwé ọkọ̀ 2 ṣùgbọ́n òun kò mọ̀ pé ṣe ni wọ́n jí àwọn ọkọ̀ náà. Abilékọ ẹni ọdún 44 ọ̀hún ni kò sówó kan tí òun gbà tó jọjú lọ́wọ́ ẹni tó wá gbé iṣẹ́ náà fún òun. Ó ní $500 péré, 500 naira tí wọ́n ń gbà fún irú iṣẹ́ bẹ́ẹ̀ náà lòun gbà lọ́wọ́ wọn. Ẹ̀sùn tí wọ́n fi kan Sunday yàtọ̀ díẹ̀ sí tàwọn yòókù rẹ̀. Ẹ̀gbọ́n ọmọkùnrin ẹni ọdún 23 náà ni wọ́n ló wà lára àwọn ikọ̀ tó ń jí mọ́tò gbé láti ìpínlẹ̀ Ondo lọ tà ní ìpínlẹ̀ Ògùn. Ẹ̀sùn tí wọ́n fi kan òun ní tirẹ̀ ni pé òun ló ta ẹ̀gbọ́n rẹ̀ lólobó lásìkò táwọn ọlọ́pàá fẹ́ lọ mú un, léyìí tó fi ráàyè sá mọ́ wọn lọ́wọ́. Nígbà tí Aláròyé ń wádìí ọ̀rọ̀ lẹ́nu ẹ̀, àwáwí ẹ̀ ni pé òun kò mọ̀ pé àwọn ọlọ́pàá ni wọ́n ń wá ẹ̀gbọ́n òun. Ó ní àwọn ẹ̀gbọ́n òun 2 ni wọ́n ti lọ sẹ́wọ̀n tí wọ́n sì ti darí padà dé nítorí ọ̀kan òjọ̀kan ẹ̀sùn, àti pé òun ò tún fẹ́ káwọ́ gbéra kí wọ́n tún rán ẹlòmíín lẹ́wọ̀n lójú ẹ̀mí òun lòun ṣe bẹ́ẹ̀. Olúṣèyẹ Iyadé ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.